láti 1960 tẹ́tí gba òmìnira àkọ́kọ́ tèmi máa rí ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá tó jẹ president ni o. Bẹ́ẹ̀ ni èmi ò ní pé bàbá Ṣódẹ́kàn ní president torí ẹ̀ náà ṣe ń pè ní fìdí ẹ̀ lágbára kankan tí nǹkan tó lè dá ṣe òun gan ní civil servant ni tó jà wá gbé tó bá rẹ tó jà wá gbé àṣà sínú ẹgbẹ́ kan náà ìbáṣọ ẹjú Bọ́lá Tinubu wọ́n tẹ bá rẹ tó jà wá gbé àwọn nìyẹn o ìyá ọjọ́ iwájú kí ó lè bá wa kọ́ ilé. Ìyọ̀kọ́ bílẹ̀rì nígbà tá à ń ṣe ìpolongo àwọn ètò wo ni ẹ ní lọ́wọ́ tẹ́fẹ́ gbé kalẹ̀ tẹ́ bá di ààrẹ. Ó ní mi ò lè sọ ọ́ ní kí n bá lọ sọ́kọ́ lọ pa mí. Ìjírè. Kùdìẹ̀kùdìẹ̀ tí bàbá wọn lọ́wọ́ ṣe kùdìẹ̀kùdìẹ̀ tí ṣe bá fi wà Abíọ́lá ṣe òun ò fẹ́ ṣe túmọ̀ ẹ̀ nìyẹn. Kí ni kùdìẹ̀kùdìẹ̀ ọ̀hún? Wọ́n lọ lérí wọ́n lọ léka pé táwọn bá gbé lórí àga àwọn àṣẹ bá àwọn àṣàwò àwọn àṣẹ kòkó bàbá àṣàṣù àwọn tí ń tẹ́ fẹ́ ṣe bá máa ní lára pọ̀ níjẹ́ débẹ̀ ìmúntàn débẹ̀ nísìnyí ó ṣe ẹnu ẹ̀mẹ́rẹ́. Inú gbogbo ẹ̀yẹ ń gbé ó fẹ́nu ẹ̀ dání ó jẹ́ kí agbára tẹ̀ ń lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ òun. Ẹ rí i pé láàárín ọ̀sẹ̀ kan tó débẹ̀ gbogbo ọ̀nà jalè jìbìtì táwọn tó jẹ́ páwọn ará bí ń ṣe tó kọ́kọ́ mú ó máa nira kò sí tó dáa tí ò ní nira kò sí tó dáa tí ò ní nira. Látijọ́ tí wọ́n ti dá ilẹ̀ Yorùbá lẹ̀ látijọ́ ti dá Nàìjíríà sílẹ̀ ọmọ South kankan ọmọ ilẹ̀ Yorùbá kankan kò jẹ́ Director General Immigration Controller General Immigration ògbéjọ́ mẹ́ta tó débẹ̀ yí padà. Ẹ wo bí wọ́n ṣe mú àwọn oníbodè wọ́n ṣe fi sápò látọdún yìí ẹni pé kò péjọ́ mẹ́ta òun náà wá ń ṣe ìgbésẹ̀ ní o tẹ́ ṣe fún wọn làwọn máa ṣe fún yín nísìn padà Yorùbá ló wá ń kó sí gbogbo ẹni pé kátó àti ẹ̀ tí ìmúdìdókòó ó ti yọ ilé ìfowópamọ́ àgbà tó ti mọ́ ọlẹ́ káàró òjìlẹ̀ sí. Àti bẹ́ẹ̀ lọ. Ẹ má retí tọrọ ẹ má retí kọ́bọ̀ ẹ rántí tàwọn ọmọ yín lọ́la ẹ rántí ti àwọn ọmọ yín lọ́la tí ẹ bá rẹ́ni tó ń ṣerú eléyìí ẹ gbárùkù tì nítorí gbogbo ohun tó ń ṣe fún ọ̀la àwọn ọmọ yín ni o kò ń ṣe tẹ̀yìn kò ń ṣe tèmi. Òun wá ti dàlejò nílẹ̀ bàbá wa ọ̀hún lómi lókè ọya àwọn náà ń jẹ olórí Nigeria Port Authority wọn kì í tanná àtùpà náà ń tàn wọn ò tọ́nà mọ̀nàmọ́ná àwọn náà jẹ gbogbo owó ẹ̀ náà fún olórí sí. Màá bẹ̀rẹ̀ ìbéèrè mi láti ibi tí ọ̀rọ̀ tẹ́ sọ náà ni látẹ̀ ń dárúkọ àwọn tó ṣe ààrẹ ẹni pé bàbá wa Aṣíwájú Bọ́lá Tinubu àwọn ọmọ Yorùbá kan tuntun tí ó
ó ti jẹ ààrẹ. àkọ́kọ́ tó ní constituency Gbogbo ọba olóṣèlú Ọbasanjọ tó sà. sọ́jà ni wọ́n. sọ́jà ni wọ́n, iṣẹ́ sọ́jà wọ́n wá ṣe wọn ní constituency. ẹni tó ní structure tó ní constituency tó ti ń ja àjàgbara fúnlẹ̀ Yorùbá àkọ́kọ́ rẹ̀ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ sọ́ọ̀tì tó yọrantí. àkọ́kọ́ rẹ̀ àwọn òjèjẹ kẹ̀kẹ́ Abíọ́lá jẹ́ tó wá lọ mẹ́yàn wá nínú túbú. ẹni tó lọ mú wá nínú túbú wọ́n ti ládéhùn pẹ̀lú ẹ̀. gbogbo ohun tí àwọn ará òkè ọya bá fẹ́ yóò mọ̀ ṣe. kì í ṣe nǹkan táwa bá fẹ́. nítorí ẹ̀ ni ẹ ṣe rí tí bàbá wa Ọbásanjọ́ ṣe ń sọ níjọ́ yẹn lọ́hùn pé ó ń yọ ipò sí gbogbo all the state. àwa ló tún fìyà jẹ nú ẹ̀. àwa ló tún jìyà nú ẹ̀. gbogbo òpò àwárò òkè ọ̀yà náà kù àwa la tún jìyà nú ẹ̀. wọn ò dágbára wọn kò jẹ ààrẹ ni. tá a bá ń sọ fún yín pé ẹ̀gún gún yín lẹ́sẹ̀ ẹ lọ kẹ yọ ẹ má ta yín. tẹ bá ta yín á toró sí yín lára àdèsí yín lè ṣe. èwo ẹgbẹ́ òṣèlú ni à ń sọ̀rọ̀ ìlọsíwájú fẹ́fẹ́fẹ́ gbé òṣèlú ṣe. èmi ò jí sọ̀rọ̀ òṣèlú kọ̀ọ̀kan mi ò jí sọ̀rọ̀ ẹgbẹ́ kọ̀ọ̀kan. platform lásán ni láti fi débi kíbi tẹ bá fẹ́ dé agenda wà fún oníkálùkù torí bó ṣe ń bá lọ yìí. ọ̀rọ̀ restructuring òun ló tún ti gbé síwájú wọn yìí. ó yẹ ti rí gbọ́ ó jáde gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ and gbogbo ọ̀rọ̀ ẹ bá pè láhesọ ẹ̀rọ òótọ́ fínísì mú nínú ẹ̀ wípé gbogbo ìpínlẹ̀ tó wà ní zone mẹ́fà political zone wípé ìkọ̀ọ̀kan kó ní state méje kápárò kan má lè ga jù kan lọ. wọ́n tún ti tù á sílẹ̀ yìí pé tá a bá fún yín state méje state kọ̀ọ̀kan láti múra láti máa generate minimum of $3 billion per annum. ilẹ̀ tí ó bá ti lè generate $3 billion tó generate $1 billion wọ́n declare state of emergency. ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ múra láti gòkè oníkàlùkù lọ develop àwọn àlùmọ́nì lọ́lọ́ fi kẹwọn ní state wọn kọ́ má jókòó ti owó bàbá. wọ́n tún sọ débi wípé ìpínlẹ̀ tí ò bá ti pójú wọn tó bá declare state of emergency ìjọba àpapọ̀ ló máa bára bójútó wọn á súnmọ́ wọn láti ràn lọ́wọ́ láti lọ bójútó wọn tó lè gbé fún ọba. so ìyẹn ti show wípé ó ti fi hàn wípé afẹ́ lọ síwájú. ara àwọn nǹkan tí àwọn gbogbo ààrẹ ECOWAS tí wọ́n rí nìyẹn. ẹ mọ̀ pé ààrẹ wa ò mọ̀ wọ́n fẹ́ fi ṣe olórí ECOWAS nígbà tí wọ́n lọ sí meeting ó débẹ̀ wọ́n púpọ̀ bá bí surprise bí ìyàlẹ́nu ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ di ààrẹ tí ò tí ì pósù mẹ́ta tó lọ fún meeting àkọ́kọ́ wọ́n dẹ̀ fi ṣe olórí gbogbo rẹ̀. yóò bá nídìí ní kàn kí jẹ́ kúmọ́lú wọ́n tó
tọ́ ní Kúmólú wọ́n ti mọ tọ́ rí. ń tọ́ rí tó ń jọ àwọn lójú lẹ́yìn ọmọ Yorùbá tẹ́bálẹ̀ rí wàhálà tí ń nìyẹn o. ẹ ṣé sà. ẹ ṣeun sà, mo fẹ́ ká padà sẹ́yìn díẹ̀ nípa ti ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé láti gbà tó ti gbà rẹ̀. Àwọn àgbà Yorùbá kan ti ń kìlọ̀ fún ààrẹ pé kí wọ́n kíyèsára kí wọ́n má gbé irú ìgbésẹ̀ tí ẹni tó gbéjọba fún wọn pé ó jẹ́ pé àwọn ọmọ ìyá ẹ̀ nìkan ló kó mọ́ra, pé káṣíwájú kíyèsára kó má jẹ́ pé àwọn ọmọ ìyá tiẹ̀ nìkan náà ló máa. Lóòótọ́ àwa Yorùbá ti ń pòǹgbẹ ọjọ́ ti pẹ́, ṣùgbọ́n má jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ ìyá ẹ̀ nìkan ló máa kó mọ́ra. Wọ́n wá ní kó ṣe ohun tó ń tà ń pè ní government of national unity. Kí ni ẹ̀yin rí sọ sí eléyìí sà? Ìgbésẹ̀ tó dáa ni, ìgbésẹ̀ tó dáa ni tí wọ́n bá ṣe ìjọba gbogbogbò, wọ́n bá ṣe ìjọba gbogbogbò, ìgbésẹ̀ tó dáa ni. Àdìyọ bọ́ ẹ bá fún wèrè lọ́kọ́ abẹ́ẹ̀ ni ó wà oko sí o. a máa múra láti bára wa sọ̀rọ̀. múra láti bára wa sọ̀rọ̀. Ọmọ ẹni kì í ṣèdí bẹ̀rẹ̀ káfíńdẹ̀tẹ̀ sí tọ́jú ẹ̀ lò ní ìnáwó òun ló mú bàbá Fátóbi ti ṣe oríṣi. Bàbá Adébánjọ òun sọ pé òun papọ̀ láti ìgbójà ó ní àfi tó bá fẹ́ ṣe restructuring náà kọ́ ni wọ́n ti tò lẹ́yìn. Gbogbo alájíjọ wa national conference ti 2014 náà wà bẹ́ẹ̀. Tó kó nǹkan tá a tò pé ẹ bá ṣe ìlú yà di pẹpẹtẹ láti òun náà bẹ̀rẹ̀ sí ṣe. Àdúrà ní kẹ́ máa fi ran ààrẹ yìí tuntun yìí lọ́wọ́ nítorí táwọn ará òkè Ọya ò bá pa ọmọ àdèrò ẹ̀yìn pátápátá torí bó ṣe ń bá lọ yìí. Ọ̀rọ̀ restructuring òun ló tún ti gbé síwájú wọn yìí. Ó yẹ ẹ ti rí gbọ́ ó jáde gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ and gbogbo ọ̀rọ̀ ẹ bá pè láhesọ ẹ̀rọ òótọ́ fínísì mú nínú ẹ̀ wípé gbogbo ìpínlẹ̀ tó wà ní zone mẹ́fà political zone wípé ìkọ̀ọ̀kan kó ní state méje kápárò kan má lè ga jù kan lọ. Wọ́n tún ti tù á sílẹ̀ yìí pé ká bá fún yín state méje state kọ̀ọ̀kan láti múra láti máa generate minimum of $3 billion per annum. Ilẹ̀ tí ó bá ti lè generate $3 billion tó generate $1 billion wọ́n declare state of emergency. Ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ múra láti gòkè. Oníkàlùkù lọ develop àwọn àlùmọ́nì lọ́lọ́ fi kẹwọn ní state wọn kọ́ má jókòó ti owó bàbá. Wọ́n tún sọ débi wípé ìpínlẹ̀ tí ò bá ti pójú wọn wọ́n tó bá declare state of emergency ìjọba àpapọ̀ ló máa bára bójútó wọ́n á sún wọn láti ràn lọ́wọ́ láti lọ bójútó wọ́n tó lè gbé fún ọba. So ìyẹn ti show wípé ó ti fi hàn wípé afẹ́ lọ síwájú. Ara àwọn nǹkan tí àwọn gbogbo
ààrẹ ECOWAS tí wọ́n rí nìyẹn. ẹ mọ̀ pé ààrẹ wa ò mọ̀ wọ́n fẹ́ fi ìlú ṣe olórí ECOWAS nígbà tí wọ́n lọ sí mítì ó débẹ̀ wọ́n kọ̀ bá bí surprise bí ìyàlẹ́nu ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ di ààrẹ tí ò tí ì pósù mẹ́ta tó lọ fún mítìnì àkọ́kọ́ wọ́n dẹ̀ fi ṣe olórí gbogbo rẹ̀. orí yóò bá nídìí ní kàn kí jẹ́ kúmọ́lú wọ́n tó sọ ní kúmọ́lú wọ́n ti mọ tán rí. ń tán rí tó ń jọ àwọn lójú lẹ́yìn ọmọ Yorùbá tẹ́bálẹ̀ rí wàhálà tí nìyẹn o. ẹ ṣé sà. ẹ ṣeun sà mo fẹ́ ká padà sẹ́yìn díẹ̀ nípa ti ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé látìgbà tó ti gbé ààrẹ. àwọn àgbà Yorùbá kan ti ń kìlọ̀ fún ààrẹ pé kí wọ́n kíyèsára kí wọ́n má gbé irú ìgbésẹ̀ tí ẹni tó gbéjọba fún wọn pé ó jẹ́ pé àwọn ọmọ ìyá ẹnìkan ló kó mọ́ra pé ká ṣíwájú kíyèsára kó má jẹ́ pé àwọn ọmọ ìyá ti ẹnìkan náà ló máa lóòótọ́ àwa Yorùbá ti ń pòǹgbẹ ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n má jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ ìyá ẹnìkan ló máa kó mọ́ra wọ́n wá ní kó ṣe ohun tó ń tà pé ní government of national unity kí ni ẹ̀yin rí sọ sí eléyìí sà. ìgbésẹ̀ tó dáa ni ìgbésẹ̀ tó dáa ni tí wọ́n bá ṣe ìjọba gbogbogbò wọ́n bá ṣe ìjọba gbogbogbò ìgbésẹ̀ tó dáa ni àdìyọ bọ́ ẹ bá fún èrè lọ́kọ́ abẹ́ẹ̀ ni ó wà oko sí o ẹ bá dá lẹ́bi ẹ dá lẹ́bi níwọ̀n ẹ tẹ̀ lẹ́nu ẹbí ìmọ̀ràn ló lásán ìmọ̀ràn lásán lẹ́ni má gbà ìmọ̀ràn lásán lẹ́ni má gbà. ẹ ṣé sà ẹ pẹ́ fún wa sà. Yorùbá nation ẹ jọ sá ojú wo lẹ́yìn fi wò àti pé bóyá ẹ ní àwọn advice tẹ́lẹ̀ fún àwọn ọmọ Yorùbá nítorí pé bá a ṣe ń sọ inú àárí àwọn ọmọ Yorùbá tó sì ń support pé kí Yorùbá nation yẹn pé kó take place pé ká dá dúró ǹjẹ́ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn ọmọ Yorùbá àti pé ojú wo lẹ fi wo Yorùbá nation. ẹ ṣé sà. ẹ ṣeun ẹ rí gbogbo nǹkan bá ń ṣe kí a máa fi làákàyè ṣe akó ọ̀gọ̀ọ̀rọ̀ àlùmọ́nì àwọn kan kó dání wọ́n kó gbogbo nǹkan ogun wọ́n kó sábẹ́ àwa pariwo Yorùbá nation kì í ṣe pé Yorùbá nation kò dáa kì í ṣe pé àfaramọ́ ìgbà jẹ́ ká fi làákàyè ẹ tí mo ti tà lọ ẹ jẹ́ ká fi làákàyè ṣe ariwo ni wípé ìgbẹ́kẹ̀yìn wà débi kọ̀ọ̀kan ariwo kọ́ ló máa gbé ilé Yorùbá nation agitation kò ní gbé ní débi tó á kò jẹ́ kẹ́ pàdánù ẹ̀ ọpọlọ ló máa gbé ilé Yorùbá nation kì í ṣariwo tó bá lóògùn kò jẹ́ ká fi wò hàn di ara wa náà. ariwo kọ́ ló máa gbé ilé torí ìdí èyí ẹ̀sìn ni ariwo ẹ̀sìn ni agbájá ẹ jẹ́ kí ó máa lọ létò sọ fún pé ìgbọ́n kọ́ fẹ́ ṣẹlẹ̀ o ẹ má ṣe gbọ́ o ó ti pẹ́ tèmi ti wà lórí eléyìí wípé wọ́n mọ̀ pé òun fẹ́ ṣe kó jẹ́ kí National Assembly kó ṣe òfin capital punishment fún ẹni tó bá ti jí wa ní owó bóyá tó ti lé 1 billion ní bóyá tó ti lé 500 million ní capital punishment tó bá ti jẹ̀bi nítorí pé owó tó ń gbé yìí wọn ní ìdí ẹ̀ ọkọ̀ fi ní wá lára ìyẹn ló ṣe jẹ́ capital punishment mo ti analyse ẹ̀ lórí television láì mọye ìgbà nígbà tí èèyàn kan bá lóun jí 1 trillion ẹ mọye fígọ̀ 1 trillion
kó máa ná 1 million lójoojúmọ́ ìran ẹ̀ ò lè ná tán kó máa ná 2 million lójoojúmọ́ wípé mo fẹ́ bọ̀ láti ná tán ìran ẹ̀ ò lè ná tán kó máa ná 5 million lójoojúmọ́ ni mo sọ mi sọ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ìran ẹ̀ ò lè ná tán àwọn kan dẹ̀ wà wọ́n dẹ̀ ní ìdí 5,000 láti fi ṣe test kí àrùn tó ṣe wọ́n kó lè lọ àrùn yẹn ò lè fún wọn ní àrùn yẹn dẹ̀ pa wọ́n ṣé kìí ṣe òun ló pa àwọn èèyàn yẹn nítorí ẹ̀ ló ṣe láti fi capital tí wọ́n bá mú pamọ́ kúra àwọn ìgbésẹ̀ tó ń gbé ìtàn bá fẹ́ kó ṣeé ṣe wọn láti wá ọ̀nà láti kápá àwọn jẹgúdújẹrá tẹ́ ẹ̀ bá kápá jẹgúdújẹrá akọ̀ọ̀mọ́ máa ṣiṣẹ́ àwọn máa kó sínú àkọ́rẹ́ yẹn àdúgbò rẹ̀. ẹ sọ ẹ ṣeun sà mo ní àwọn ìbéèrè mẹ́rin níbi báyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí méjì ní ṣe pẹ̀lú ṣègùn méjì ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àkọ́kọ́ ni pé ẹ ti fìgbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP nípìnlẹ̀ Èkó àsìkò tẹ̀sí látìgbà tí ẹ ti kúrò nínú ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ bí alága ṣe ló dàbẹ̀ ni pé ẹgbẹ́ náà èdè ò yẹra mọ́ látìgbà náà kí ni gẹ́gẹ́ bí ẹni tó ti wà nínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀ kí ni ẹ rò pé ó lè jẹ́ kí omi ẹgbẹ́ òṣèlú PDP tò nípìnlẹ̀ Èkó ìyẹn ìkíní ìkejì ni pé níbo ni ẹgbẹ́ Conscience Forum níbo náà fìdí jókòó sí lásìkò tá à ń sọ ìfún lásìkò níbo ni ẹgbẹ́ Conscience Forum níbo náà fìdí jókòó sí ṣé wọ́n wà lórí ọwọ́ wọn ni àbí inú ẹgbẹ́ òṣèlú wo náà wà ìyẹn ni ti òṣèlú yẹn bí àfẹ́ kọ́kọ́ dárú ẹ kọ́kọ́ fèsì sí ẹ̀sà. ṣẹ̀rí ẹ máa ń tẹnumọ́ fún yín pé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kò ṣe pàtàkì níwájú èlò tó bá tún mọ́tò ẹ̀ ṣe tó fẹ́ jìn tó dáa sí tó kù lọ́dà tó dáa tó ṣe síìtì ẹ̀ tó dáa tó ní àkàndẹ̀ tó dáa wàá rí pásẹ́njà àádẹ́gbẹ́ wọn tóbi tó máa gbé wọn fẹ́ lọ láì dákú sọ́nà bí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ṣe jẹ́ ìdí ṣe dáadáa o àṣàmà kò sí tó kọ̀ pẹ̀lú ọba àwọn ènìyàn bá scrap ọ̀gá kù aníkílẹ̀ Nàìjíríà dáa aníkílẹ̀ Yorùbá dáa kọ̀ fún pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú Yorùbá àti ìkọ̀ọ̀kan ṣàbàwé èkó dáa máa ṣàdá máa ṣàṣọwọ́ bá àwọn èèyàn tó máa ṣe ààrẹ wọn tó ṣe pàtàkì. ṣùgbọ́n tó bá pè é léni pé tí bóyá aṣáájú bá pè é léni àbí gómìnà Sanwó-Olú bá pè é léni pé àwọn fẹ́ kí ẹ darapọ̀ mọ́ àwọn ọmọ ipa takuntakun tí ẹ ti kó nípìnlẹ̀ Èkó àti nínú ẹgbẹ́ òṣèlú àti nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re táwọn bá àwọn fẹ́ kí ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC lónìí. nínú APC kọ́ ni mo ti kọ́ àwọn ọmọ Conscience Forum kan lọ ṣe pé kẹ́ ẹ padà síbẹ̀. láti wáyé sí kí ni nítorí tó bá sórí ẹ jẹ́ kó yé yín kò sí ìlú làwa wà fún tó bá ní advice tá a máa fún wọn tó bá ní contribution tá a máa kò di dandan tó bá padà síbẹ̀. ìgbàdàn á pè láti wá ṣèjọba ńkọ́ pé ká wá ṣèjọba pẹ̀lú àwọn jọ ṣe. bóyá pò mínísítà o àbí ẹrú kò bẹ́ẹ̀. àgbélé sà ilẹ̀ Yorùbá ló jẹ́ lógún Nàìjíríà ló jẹ́ lógún sà. nítorí ẹ̀ la ṣe láti máa bójútó gbogbo ẹ̀ kì í ṣe pé kébì ní ojú kò sójú. báyìí ṣe ẹ̀ wá pò pé bí a ti ẹ̀ fún mi ní kíní kan àbí nǹkan kan báyìí. gbogbo ní Conscience Forum wà nísinsìnyí. tó bá wo platform Conscience Forum CNPP wà bẹ́ẹ̀ Labour Party wà bẹ́ẹ̀ APC wà bẹ́ẹ̀ PDP wà bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ ni ó wà nínú Conscience Forum Conscience Forum association àwọn èèyàn kan ni ebi ẹgbẹ́ kan ni ó gbé yín déwájú mi ṣé gbogbo nínú ẹgbẹ́ òṣèlú kan náà lẹ́jọ́ wà ní
kí wàá ló dé tẹ wá òṣèlú ìrọ̀lẹ́ ń pa àwọn gan lórí olóṣèlú. àwọn ọmọ lórí olóṣèlú àwọn béèrè tẹ́ ń béèrè lọ́wọ́ wa ó ti fi hàn pé òṣèlú pọ́nbélé ni. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé tó mẹ́hẹ̀ bàbá nǹkan ò fara rọ o kì í sì ẹ̀ ṣe ní ìsìn ló bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ṣe díẹ̀ ẹ wo owó lẹwa ò ní ìmọ̀ tẹ bá dé Kútọ̀nù bẹ̀ yẹn kò dàbí tẹ́lẹ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náírà náà máa ń pariwo ní ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́ nǹkan ò fara rọ mọ́ tẹ́ ẹ bá kówó kékeré dání báyìí sìn kẹ́ tó dijú kẹ́ tó là ó ti tán àwọn tó sì mọ̀ ń pa ọrọ̀ ajé sọ pé èrè díẹ̀ ní pé bóyá nítorí pé nǹkan tá à ń jẹ nǹkan tá à ń lò àti àwọn nǹkan wa à ń kó wọn wọlé ó ti pọ̀ jù látòkè òkun ọ̀nà owó la lè gbà wọ́n sọ̀rọ̀ ń pa iṣẹ́ ọ̀gbìn ilẹ̀ Yorùbá ń bíbà kúndùn ẹ̀ bí àwọn Haúsá tá à sọ náà ẹni tó bá sì fúnni lóúnjẹ ó lágbára lórí ẹni ọ̀nà owó la lè gbà níbo la lè gbà dé. nǹkan tó máa ń dùn mí lẹ́yìn ọmọ Yorùbá wa ni tọkọ ń bá ọjà ní àbádà ń bá ẹja lẹ́yìn wá sọ pé àwọn kan lẹ́yìn náà lọ sọ̀rọ̀ màlúù wá Badagry àgbo kọjá láàrin ìsì ìwà wá bíbá yìí sí ẹ ti rí ilé àti ilé méjì mẹ́ta. kí ló dé kì í ṣe ẹran ló wà lára ẹ̀ níṣẹ́ jáde wọ́n ní wàhálà tí ẹ múra ẹ bá sọ pé ẹ ṣe ẹ máa jẹ̀yà lọ ní. ìbéèrè mi ni wípé irú èmi tí mo jókòó ya gbẹ̀lẹ̀ mi náà mo lóko tèmi náà mi fún wa ìbéèrè tèmi wá ní pé ọ̀nà owó lálẹ́ gbà àwọn tó ń ṣe lọ́hùn yẹn pọ̀ ju àwa tá a wà ń bíbà yìí lọ ẹ wò níjọ́sí náà ló ń sọ yìí ó dẹ̀ tún padà sẹ́yìn. ẹ má ẹ̀yin àgbàlagbà lẹ́yìn ẹ máa lè tọ́ka fún wa ẹ wò níjọ́sí lọ́jọ́ kan wọ́n ní wọn ò kátà wá mọ́ láti ilẹ̀ Haúsá wàhálà àtàwá di rògbòn wọn àwa náà láta nílẹ̀ Yorùbá kí ni ó ṣẹlẹ̀ gan bàbá ọ̀nà owó lálẹ́ gbà ẹ̀ láwọn àṣà gẹ́gẹ́ bí àgbàlagbà. àní kò sẹ́ni tí òun tó bèrè nígbà tó. ẹ jẹ́ kó pọ̀ sí kárìkà pọ̀ bí ẹ tó yẹ ni lẹ́gbàdá yìí náà bá ṣe àgbẹ̀ níwọ̀n ìdajì nǹkan tí mo jẹ́ nulẹ̀ ìmọ̀gbìn kò ń ṣe sí oko nìkan ó wà nínú ọgbà yìí bẹ́ẹ̀ ni tẹ bá fẹ́ rí àlọ́ fi kú tẹ bá mú ilẹ̀ níbi igi yẹn débi báyìí láti bí báyìí débẹ̀ yẹn náà ó ti tó gbogbo yín lẹ ní lẹ́kùnlé yín ibi tẹ́mi fi ń gbé nǹkan tí mo jẹ kò tó dájú nǹkan tí mo nà sílẹ̀ fún yín igi ọ̀gẹ̀dẹ̀ 3 ló wà nù ẹ̀ tó ń gbèrú sí tó jẹ́ pé tẹ bá gé ọ̀gẹ̀dẹ̀ ẹyọkàn átó yìí màálù ló ń kájá lọ yẹn gbogbo ògbẹ́ ẹ̀ ní màní ọ̀wá gbogbo ewédú tá ń jẹ ibẹ̀ ni kúrè tá ń jẹ ibẹ̀ ni ewúro tá ń jẹ ibẹ̀ ni ó kì í ṣe pé tó wà níbí ẹ̀yìn yín bíbá yìí nìyẹn ní kékeré tá a kò fi ṣe bí small garden tàbí decorate ilé tó fi wà lóde yẹn màá mú yín káàkiri gbogbo ọgbà ìtẹ́jọ́ owó tí mango ni ó dùn bí kẹtó ṣẹ́jú pẹ́ǹsì 2 mẹ́ta máa ti jábọ́ lé yín lórí èyí tó wà lẹ́yìn yẹn guava ni èyí tó tẹ̀lé ọ̀gẹ̀dẹ̀ nìyẹn náà ẹnì ìṣọ́ náà yẹn ṣàwọn ṣọ́ọ̀bù ló dúró yẹn èyí tó wà lọ́ọ̀kan ẹ̀ ẹ bá rí àwọn lemon tó wà bẹ́ẹ̀ tó tó yìí kòkó igi kòkó náà wò lórí rúùfù pupa yẹn igi kòkó nìyẹn bí ìkírí ra kọfí kòkó tá a bá harvest kòkó ẹyẹ ẹyọkọ yẹn á fún akoro bá bíi 10 ká máa process ẹ̀ òun ni à ń mu nílé kò tó tán ní ìtútù rẹ́dì á fi mílíkì mú igi àgbọn ló tó yẹn àgbọn la fi ń ṣe mílíkì wa àti gé àgbọn àti process ẹ̀ àti ṣe sínú ike kékèké mo ti kúnnú freezer rẹpẹtẹ àti gan la fi mutí àfọwọ́ra ṣúgà date food òun làwa lò gẹ́gẹ́ bí ṣúgà
máa ń dùn. Agbárí tí ò ju kọ́ọ̀pù kan yìí lọ ó tó yín lò fún láti máa fi súwìtì tí yín kan fún yín fódìdí oṣù 6. Ẹ máa bá ká tó di dandan kẹnáwó ni ẹbí wá dọ́là káàkiri ẹ tó lè jẹun púpọ̀ tá a bá ń gbé ka à ń ṣí wọn lójú à ń ṣí wọn létí tó bá gbọ́ ni o tó bá gbọ́ ni o tó bá sọ pé kíní kan òde òní kíní kan òde àná nígbà tí làákàyè ti wọ́n sọ pé kíní kan òde òní à ń sọ nature power wọ́n sọ kíní kan òde òní kíní kan òde àná àwọn òyìnbó sunkún wọ́n ń wò yín wọ́n òyìnbó ń envy yín òyìnbó wọ́n envy yín lọ́wọ́lọ́wọ́ nítorí àìmọye àrùn ni ò lágbára lórí dúdú ó dẹ̀ ń pa àwọn bíi yànmùyánmú ọ̀làjú wọ́n ti fi oríṣiríṣi wọ́n fi ń gbin nǹkan wọ́n ti sọ nǹkan tó dáa wọ́n ti sọ di burúkú mọ́ra wọn lọ́wọ́ ó dẹ̀ pé wọ́n ti jẹ́ ó dẹ̀ ti change DNA wọn tí ó lè withstand the hardship small hardship wọ́n ti kú ẹ̀rọ ọmọ 60 years sí wọn láti máa fi gírí títì nígbà títí yín sì ń gbá sọ́kà ẹ gbé bọ́ọ̀lù sórí fíìdì fún Ṣẹ́gun Ọdẹ́gbàmí àgé yín àgé lulẹ̀ ẹ lè bá sáré bóyá ẹ tẹ bá fẹ́ mọ̀ ó ti 70 something ní Ṣẹ́gun 71 ṣe bàbá mi ọmọ 71 lọ́dọ̀ wọn kò lè yí lẹ́nu mọ́ ẹjọ́ ló kù tọ́ bí gbogbo ẹ̀ wọ́n ti pàrọ̀ eléyìí tó ẹ̀ tí wọ́n á tún máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa wo àwọn títí wọn ò dáa ẹ máa Ọlọ́run tó ń kẹ́ yín tó ti tó ẹ bá tutọ́ sílẹ̀ àwọn òbí nílẹ̀ Yorùbá. Ní ẹni tó wà lẹ́ka yìí tó lè jẹ́ òtútù mo rántí pé nígbà kan wọ́n fi ń ṣe adarí orí ìfúnnáyé ìjẹsìn pẹ̀lú ìrírí yín ní Àpápá àti ní port mo fẹ́ kẹ́ gba ìjọba ìpínlẹ̀ Èkó nímọ̀ràn nípa bí Lẹ́kì kí Lẹ́kì má bàa dàbí Àpápá mo fẹ́ kẹ́ gba ìjọba nímọ̀ràn sí i. Ẹ ká má correct ìtọ́kọ̀ ẹni wọ́n fi mí ṣe adarí work landing agency ẹ bá débẹ̀ lọ́fíìsì wọn fọ́tò mi lẹ́ máa bá orúkọ mi lẹ́ máa bá fọ́tò bá wọn àbúrò mi lẹ́ tó wà bẹ́ẹ̀. tó bá kù díẹ̀ tó àga ìdìbò ẹ ṣe báyìí. Ní ìjọba tí Buhari ṣe lọ aṣáájú gba ìwé mi tó fẹ́ fi mí ṣe adarí níwà àwọn Kyari Abba Kyari tó wà ní ìjọba nínú ọ́fíìsì lọ́dọ̀ àwọn náà ṣe tẹ̀gbẹ̀rẹ̀ fún aṣáájú ni òkè ṣe mi òkè nítorí ìtẹ́lẹ̀ òkè ẹgbẹ́ tọ̀dọ̀ kí ẹ má máa ja òṣèlú fún nǹkan bàbàrà ó ti dàbí òwò àwọn olè so mi ìfẹ́ kí ọmọ pè mí lólóṣèlú wọ́n sọ̀rọ̀ kọjọ́ òní ó ní ó fẹ́ sọ ọ̀ka news ó wà lọ àtàjì ní olóṣèlú kan pé láyé wọ́n àtàjì many political party o sọ pé honourable wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o sọ pé director chairman Canadian International School o sọ pé chairman Salvador farm o sọ ní mọ́mọ́ tó kí n tètè lọ sọ yẹn fún èyí náà tí ẹ bá jáde láti kọ ní òsì yín honourable Salvador tó ti wà nílé ìgbìmọ̀ aṣòfin ẹ̀gbà yìí ló tẹ́ mi lọ́rùn. Ní ẹni tó wà lẹ́ka yìí tó lè jẹ́ òtútù mo rántí pé nígbà kan wọ́n fi ń ṣe adarí orí ìfúnnáyé ìjẹsìn pẹ̀lú ìrírí yín ní Àpápá àti ní port mo fẹ́ kẹ́ gba ìjọba ìpínlẹ̀ Èkó nímọ̀ràn nípa bí
Lẹ́kì kí Lẹ́kì má bàa dàbí Àpápá fẹ́ kẹ́ gbàjọba nímọ̀ràn sí. ẹ̀ka tó correct ìtọ̀kọ̀ ẹni wọ́n fi mí ṣe adarí work landing agency. ẹ bá débẹ̀ lọ́fíìsì wọn fọ́tò mi lẹ́ máa bá orúkọ mi lẹ́ máa bá fọ́tò ọ̀gá mi ṣùgbọ́n àbúrò mi lẹ́ tó wà bẹ́ẹ̀. tó bá kù díẹ̀ tó àáká ìtọ̀kọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. ní ìjọba tí Buhari ṣe lọ aṣáájú gba ìwé mi tó fẹ́ fi mí ṣe adarí níwà. àwọn Kyari Abba Kyari tó wà ní ìjọba nínú ọ́fíìsì rẹ̀ àwọn náà ṣe tẹ̀gbẹ̀rẹ̀ fún aṣáájú ni òkè ṣe ní òkè ṣe nítorí tẹ̀lé o nítorí yẹn ti rí nǹkan tí mo lè ṣe orí ẹ̀ so kì í ṣe pé wọn ò mọ quality wọn kò sí nǹkan tó burú ká máa kó àwọn kéékèèké kó má jẹ́ wọ̀ nìkan ló máa nímọ̀ yìí jẹ́ káwọn kéékèèké náà lọ ní ìṣòro ẹ̀ kí ìlọsíwájú lè bá ilẹ̀ yìí. bàbá ayọ̀ ọkàn nìyẹn ni àbí ẹbí ṣòṣèlú kí ẹ jẹ́ mọ́ àbá ń bọ̀. kí ló ń jẹ́ ṣòṣèlú ìfẹ́ ilẹ̀ Yorùbá ni kí ẹ má máa ja òṣèlú fún nǹkan bàbàrà ó ti dàbí òwò àwọn olè ọba ní constitutional review bí a ṣe ń ṣe ètò ilẹ̀ Yorùbá tó tó di pé àwọn tó wá da gbogbo ẹ̀mí kan tó dé nìyí. ẹ̀yin náà máa ń gbọ́ pa ọ̀dọ́ lèsì wọ́n ní legislative unit tí kábíyèsí láti jókòó gẹ́gẹ́ bí olórí bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe ní gbogbo ẹ̀ nìyẹn white cap sheet làwọn ti wá aláwọn olóyè ìgà làwọn á lò lẹ́kọ̀ọ́ nínú ìgà àtúwá ní àwọn olóyè tó tún yàtọ̀ sólóyè tá à ń pè ní ìdẹ́jọ́ àwọn mọ́kànlá nìyẹn tá à ń pè ní ìdẹ́jọ́ so tí ẹ bá láyè inculcate yẹn kó fi báàkì ẹ gẹ́gẹ́ kó success aṣáájú ó kó àwọn olóyè kábíyèsí ó kó wọn mọ́ra ní torí àwọn náà ní ẹnu ní gbogbo òdu kò sí náà nílẹ̀ Yorùbá tí ẹ máa rọ́ọ̀bà fún ọba yẹn tí ẹ olúbi tẹ má nínú ẹ̀